Sokoto security advisor urged reintegration of 390 ex-Boko Haram. The special advisor on security to the Sokoto state governor, Colonel Ahmed Usman, has called on the state government and local stakeholders to increase effort in supporting the reintegration of 390 repentant Boko Haram members into society. You can imagine. You can imagine. Only these individuals have undergone extensive psychological counseling, vocational training, and civic education. Usman stated they are no longer a threat to society. However, their successful reintegration now depends on the willingness of the community to accept them. Kí wọ́n accept repentant Boko Haram. Ṣebí àwọn kan ẹ ṣẹ̀ṣẹ̀ recruit àwọn níwọ̀n sínú igbó, àwọn tó ti pẹ́ nínú igbó, àwọn lẹ máa ń kó wá sí ìgboro. Ẹ máa ní wọ́n ti gbọ́wọ́lẹ̀, wọ́n ti repent. Kánsẹ́lì wọn láàrin ọjọ́ mélòó, èèyàn tán nǹkan tán bí sínú ẹ̀ tó wà nínú ẹ̀jẹ̀. Kánsẹ́lì bí ọ̀sẹ̀ bí mélòó kan, wọ́n ti wá di èèyàn normally, wọ́n ti wá repent, wọn ò wá pààyàn mọ́. Okay, ẹ wá sọ pé nísìn ẹ̀yin ará Sókótó kí wọ́n dá àwọn mọ́mọ́ tán kán wọ̀ gbòòrò lọ as usual. Àní nǹkan ti jọ ṣe gbogbo Nàìjíríà, nǹkan ti ṣe everywhere, nǹkan ti ṣe everywhere. What is going on? Bẹ́ẹ̀ náà ni àwọn àgbààgbà Hausa ti kígbẹ̀járe lọ bá ICC, International Criminal Court. Wọ́n ní kí ló dé o, wọ́n ní kí wọ́n wá bá wọn end insecurity across the Hausa land, not across the whole Nigeria. Tó já sí wípé ọ̀fọ́n ti tò sí gbẹ̀gìrì, ẹlẹ́kọ̀ọ́ ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀lẹ́. Ẹlẹ́kọ̀ọ́ ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀lẹ́. Àwọn Hausa àgbààgbà Hausa wọ́n bọ́ síta. Wọ́n dúró, wọ́n sì ya fọ́tò ń bẹ̀ wípé end insecurity o, ICC ẹ wá fún wa ní support, kẹ́ wá kún wa lọ́wọ́ o. A fẹ́ end insecurity across Hausa land, not across Nigeria. Tó já sí wípé any area, any tribe, any state tẹ́ bá ń fẹ́ peace ńbẹ̀, ọwọ́ ara yín ni kẹ́ fi túwọ́ ara yín ṣe. After all, DSS boss bàbá wa Mr. Ajayi, wọ́n kúkú ti sọ. Wọ́n ti sọ tí wọ́n tó bá wù yẹn gbọ́, tó bá wù wá ká má gbọ́. Wọ́n ti sọ. Wọ́n ní àgbájọwọ́ la fi ń sọ̀yà, unity tá máa fi ń fúnra wa, tá fi máa ń ṣe party tó máa ń dùn, tá loud. Torí èèyàn kan gbé hall, èèyàn kan sanwó caterer, èèyàn kan gba olórin, èèyàn kan mú gèlè, èèyàn kan mú bàtà, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀ á kó papọ̀. Party aṣáàdù, talk of the town. Wọ́n ní ká lo the same energy ká fi support ara wa, ká protect ara wa. Àbí ẹ̀yin ìran mi, ẹ̀mí tó bá wà láyé tó wà láàyè, ó ló ń ṣe party. Ṣé ó pọ̀ jù ní pé kí gbogbo wa jọ unite together ká jọ protect ara wa? Kò pọ̀ jù náà. Ṣùgbọ́n lára àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá, àwọn Àgbẹ̀kọ̀yà wọ́n ti dìde o. Hunters àtàwọn hunters seek federal government backing for physical spiritual welfare. Kí tó wá kà yẹn fún yín ohun tí àwọn hunter association àti Àgbẹ̀kọ̀yà nílẹ̀ Yorùbá sọ nípa insecurity, wọ́n ṣe gbáradì. Ẹ jẹ́ á wo fídíò yìí. Enough is enough. Thank you. They are playing politics with people's lives. They don't want into this ground with that armor, with that ammunition. We have to pop this very particular area within a tinkle of a second. I know what kind of us can do. Good and fine. I know what kind of us can do. Good to go. How many bandits are inside this booth? Good to go. They are playing politics with people. Big men are eating money at the pub there. Saying that we should not even do that we should not go after them. Of Kano, people like Sule Lamido, the former governor of Jigawa State, and so many of them. Then if you come to the traditional rulers, ranging from the Sultan of the Setan, I can't call him Sultan. In our platform, we call him Setan, or the devil of Sokoto. Then the devil of Kano, Sanusi, Lamido Sanusi, or Aminu Bayero, all of them are the same. They are Fulanis. Are you talking of the emir in Zaria? The same thing. Are you talking of the emir in Nupeland, Bida, Esunipe? You think he is Nupe? He is not Nupe.
na Fulani man. He's a Fulani man. That Esunupe they call is not a real Nupe man. He's a Fulani man. You go to Ilorin, the emir of Ilorin Gambari, he's a Fulani man. If you go to Adamawa, the Lamid of Adamawa, he's a Fulani man. If you go to Muri, the emir of Muri, he's a Fulani man. So on and so forth. All of these people, they were the ones sponsoring, not even they are the ones sponsoring all these terrorist activities that is going on in our country. They support them financially, they support them politically, they support them security-wise, those in the military and in the police. They have been giving them cover, providing them with weapons to fight us. That is why so many weapons were missing in the police. They were the ones that stole them and gave it to their brothers in the bush, like Bello Turji, like Haliru Sububu, like Ade Aleru, like Dogo Gide, and so on and so forth. They were the ones that they shared the guns to, so that they will be unlifing us. Ṣé wọn náà ti gbọ́ nǹkan tó sọ? Ṣebí the same Nigeria military used to be the best nínú gbogbo military ní káàkiri Africa. Nigeria military wọ́n fi wá yangàn. Tí ogun bá ṣẹlẹ̀ lẹ́ni part of Africa tó bá kó àwọn ọmọ Nigeria military lọ́bẹ̀ wọ́n bí ìyá èèyàn nígbà tí Nigeria ń jẹ́ Nigeria. Wọ́n máa ń sá fún wọn ní. Àwọn ECOMOG. Àwọn eléyìí náà ni wọ́n mojú. Wọ́n bring peace, wọ́n fẹ́ mọ̀ bí àwọn wèrè yẹn ṣe pọ̀ tó níbi ibẹ̀. Liberia gbogbo ẹ̀ ṣe bó ń gbọ́ gbogbo ẹ̀ sìn. Kí ló wá dé tó wá kan ti Nigeria? Ìgbà yẹn náà wá rí ṣe. Ṣé ẹ ti rí wípé àṣírí wà ńbẹ̀? Ṣé bẹ́ẹ̀ dẹ̀ ń gbọ́ lára àwọn military tó ń sọ ńbẹ̀ tó pariwo pé mélòó gan làwọn terrorists mélòó lè ra wọn. Tí Nigeria government bá finú fìdùn tí wọ́n fún wọn ní support. Àwọn á flush gbogbo wọn dànù. Bàbá Tinubu à ń gbọ́ wìrìwìrì yìí. Kó tó di pé become president ni o láti ń gbọ́ wípé Nigeria government àwọn ni wọ́n fún wọn ní backing. Bàbá Tinubu ẹ jọ̀ọ́ ẹ help Nigeria. Ẹ ṣàánú wa. Ẹ ṣàánú wa, ẹ pariwo síta. Ṣé lóòótọ́ Nigeria government ló ń protect àwọn terrorists? Torí ẹ̀yin náà ìjọba yín ti wà ńbẹ̀. Ṣé ìjọba yín náà ti ń protect wọn báyìí? Tí ò bá wá jọ bẹ́ẹ̀. Ẹ ṣí gbogbo Nigeria sílẹ̀ kí gbogbo wa ká support ara wa, kó ní kálukú protect ara wọn against these useless people. Kò dẹ̀ ṣe wípé wọ́n lórí méjì náà. Ṣebí gọ́ọ̀mẹ̀ntì tí ó fún wọn ní bákìní? Ṣebí gbọ́ gbogbo àlàyé tí máa yẹn ṣe bí àwọn ọ̀pá tó ń lò bó ṣe ń dọ́wọ́ wọn, àwọn leaders wọn, wọn gbórúkọ wọn. Àwọn tí wọ́n sọ bí repentant Boko Haram tá wá kó aṣọ military sí lọ́rùn yìí, àwọn ni wọ́n tó bá ti wá kó wọn sínú army, àwọn ni wọ́n máa ń kó gbogbo sophisticated ọ̀pá tí gọ́ọ̀mẹ̀ntì bá rà síbẹ̀, gbogbo nǹkan tó yẹ kán fi bá àwọn wèrè yẹn jà nínú igbó. Àwọn tinú military tọ́nà repent, àwọn náà máa ń kó kinní yẹn tá lọ kó fún ti àwọn family wọn tó wà nínú igbó. Ṣé ti rí wípé Nigeria government is not doing anything? Àwọn tó wà nínú igbó ẹ kó wọn sínú ìgboro. Ẹ wá ní káwọn tó tẹ kó wá sí ìgboro kó lọ máa pa àwọn tó wà nínú igbó. Ṣó possible? Kò possible. Bàbá Tinubu, àwọn Yorùbá síkì bákì yín, support yín láti face insecurity nílẹ̀ Yorùbá. A sì fẹ́ no látọ̀dọ̀ yín. Hunters seek federal government backing for physical, spiritual welfare. Amid rising insecurity across the country, hunters and farmers have called on the federal government to formally empower them to flush out bandits, Boko Haram insurgents, and other criminal elements hiding in the forest, in our forest. The groups included the Nigeria Forest Security Services, Professional Hunters Association of Nigeria, Agbekoya Farmers Society of Nigeria. Gbogbo wọn yìí, they insisted that they possess the spiritual ability, knowledge, training, and presence in forest to combat terrorists. Kò wá ṣe bàbá Tinubu nìkan, kò ṣe federal government nìkan. Mo fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin tí Ọlọ́run fi owó kẹ́, tó fi ọlá kẹ́, tó fún ní agbára spiritually.
tẹ́ lè fi báàkì àwọn èèyàn wa láti jẹ́ kí a pèsè ààbò tó péye fún àwa ara wa. Iṣẹ́ ọwọ́ ara wa ni. Ẹ jẹ́ a rántí nǹkan tí Mr. Ajayi sọ, ọ̀gá àwọn DSS. Wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ wa bá ṣe fọwọ́sowọ́pọ̀ tí pátì Yorùbá máa ń dùn tí ò sí ẹlẹ́gbẹ́ nínú Nàìjíríà. Torí ọ̀tọ̀ lèèyàn tá sanwó hall, ọ̀tọ̀ lèèyàn tá sanwó caterer, ọ̀tọ̀ lèèyàn tá sanwó olórin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n á tún fún ní nǹkan, wọ́n á fún lówó kí gbogbo ẹ̀ ṣáàdùn. Ó ní pátì wa fi máa ń dùn, a máa pa àgbájọwọ́ la fi ń ṣe. Ọ̀gá DSS ní kí gbogbo wa ká fọwọ́ ara wa túwọ́ ara wa ṣe, ká mú irú energy bẹ́ẹ̀ ká fi protect ẹ̀mí ara wa àti property wa. Ó yá, iṣẹ́ ti yá. Àwọn Agbekoya ti dìde, Farmers Association àti Hunter Association wọ́n ti dìde Yorùbá Land Chapter. Ẹ bá wa fún wọn ní support, gbogbo ẹ̀yin tẹ́ bá lè fún wọn support. DSS boss gan tún rawọ́ ẹ̀bẹ̀ sí ẹ̀yin olówó wa wípé ẹ fún wọn ní backing. Àwọn tó bá ṣetán láti lótìtọ́ àti lódodo tí ò ṣe wípé wọ́n á gbowó, wọn ò ní débẹ̀, wọ́n á kàn rán àwọn èèyàn lọ síbẹ̀, wọ́n pé Fulani náà lè lọ yẹn o, kò sí Fulani kankan bẹ́ẹ̀ irọ́ ni. Original people, ẹ bá wa support wọn. Èyí ló wá mú mi sọ fún yín kéré o, gbogbo ọmọkọ ilẹ̀ Yorùbá. Kì í ṣe wípé ẹjọ́ rírò nìkan, gbogbo yín lẹ máa sọ wípé ẹjọ́ wa ti pọ̀jù, ẹjọ́ wa ti pọ̀jù, I need the action. Ládé ti ṣe action yìí kò ń sọ̀rọ̀ ẹnu lásán. Ìgbésẹ̀ ni from one place to the other. Èyí ni a ṣe kàn sí gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn nínú ilẹ̀ Yorùbá nílé wípé ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá kò ṣe dúró wò, kò gbọ́dọ̀ mẹ́hẹ̀ jù báyìí lọ kí omi má bàa tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu. A ní láti wá ọ̀nà tá a ní láti jẹ́ kí ebi kó adẹ́kun ebi pípa nílẹ̀ Yorùbá nínú ìran wa. Ẹ rántí wípé tẹ́ bá ti jẹ tòmátòsì nọ́ọ̀tì, iṣu nọ́ọ̀tì, ẹ̀wà nọ́ọ̀tì, gbogbo nǹkan nọ́ọ̀tì ẹ̀ tí ì jẹun. Ebi ti ń para nọ́ọ̀tì ọmọ Yorùbá, mo kàn ní kẹ́ gbọ́ ni o. Bọ́ ṣe lè ṣiṣẹ́ àgbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn tẹ́rọ́rìsì wọ́n ti lé wọn pa, wọn ò lè ṣiṣẹ́ àgbẹ̀ mọ́. Àwọn gan wọ́n ń jẹ. Àsìkò ta ní láti mú iṣẹ́ àgbẹ̀, after all iṣẹ́ àgbẹ̀ ṣàníṣe ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bó jókòó etílé ni àní ẹníyàn, bó jẹ́ ìwọ̀nba nǹkan tó lè jẹ ìwọ àtẹbí ẹ máa ṣe. Tó jẹ́ bá kúrò ní ìṣẹ́bùṣe. Ọ̀nà tá a lè gbé gbà láti fi support àwọn èèyàn wa láti lè lọ máa dáko. Farming fún àwọn farmer wa, security fún àwọn farmer wa, òun la kó jọ papọ̀ tí àwọn èèyàn káàkiri across gbogbo ilẹ̀ Yorùbá tá a foríkorí. Ó máa ṣẹlẹ̀ live lọ́la ní ìlú Ìbàdàn ní NUJ press quarters ní Ìyágànkú ní Ìbàdàn lọ́la. A máa stream ẹ̀ live, àwọn èèyàn máa wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn àgbẹ̀ á wà ń bẹ̀ bìbà, oníkálùkù á sọ àlàyé nǹkan tó ń dojúkọ, ìṣòro tó ń dojúkọ ní orí oko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àpérò ńlá ni fún gbogbo ọmọ Yorùbá. Ìwọ tó bá wà nílùú Ìbàdàn, anywhere tó bá wà, jọ àfiwé pé ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀ lọ́la ní Ìbàdàn. Gbogbo ọmọ Yorùbá, ọmọkọ Yorùbá ló ní right láti attend ẹ̀. Láàárín aago kan kò sí kíní kan time o, 1 PM yẹn la máa bẹ̀rẹ̀, láàárín 1 PM to 3 PM àparí ẹ̀ nìyẹn. Wá darapọ̀ mọ́ wa ká jọ jókòó àpérò fún ìtẹ̀síwájú ẹ̀yin àgbẹ̀ àti ọ̀nà wo la lè fi fún yín ní security tí oúnjẹ máa fi bọ̀kún nílẹ̀ Yorùbá. Àjọṣepọ̀ gbogbo wa ni o. Àwọn Agbekoya ló ti pariwo síta. Àwọn ẹgbẹ́ kan, Ọmọlúàbí family, àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ kínní wípé yàtọ̀ fún pé a kàn ń rojọ́, a ní láti fi action kún. Ọ̀nà wo la tún lè gbà láti fi support ẹ̀yin èèyàn wa back home, òun la ṣe gbé kínní ìkalẹ̀. Gbogbo ọ̀nà tí a dẹ̀ lè fi gbé kalẹ̀, tí a lè fi support yín, gbogbo àwọn ọmọ Yorùbá, àwọn farmers àtàwọn hunters wa, gbogbo wọn náà máa wà ń bẹ̀ nínú hall yẹn lọ́la ní NUJ hall, NUJ press ní Ìyágànkú nìbàdàn lọ́la. Gbogbo wọn náà máa sọ̀rọ̀ síta nǹkan tó ń dojúkọ wọn, àwọn ìrànlọ́wọ́ tí wọ́n fẹ́. Má jẹ́ kí wọ́n wá délé ròyìn fún ẹ. Be part of it anywhere you are in the whole world. O lè wò wọ́n live ní orí live show. Bẹ́ẹ̀ ni kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀. Ọ̀nà tí àwa náà lè gbà láti fún wọn ní support, ẹ jẹ́ ká ṣe. Ẹ má jẹ́ ká dúró, iṣẹ́ ń bọ̀, iṣẹ́ pọ̀ ńlẹ̀, everybody ń sá fún. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. The journey of 1000 miles begins with a step. Ilẹ̀ Yorùbá gbè wá o, kò ní gbọmọ àlè àárín wa. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dárakọ owó Èkókókó ni mò ń jẹ́. Má gbàgbé jọ̀ọ́ láti bá mi share ètò yìí káàkiri, kó o sì bá mi like fídíò yìí. Drop your comment under the video. Ire o, great Yorùbá land, great.